ó kéré tán ènìyàn mọ́kànlá ló ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó eléyìí tó wáyé lórí afárá Èrùkú lójú ọ̀nà márosẹ̀ Èkó sílùú Àbẹ́òkúta nípínlẹ̀ Ògùn. Ìròyìn náà ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tí agbẹnusọ iléeṣẹ́ àjọ tó ń rí sí ètò ààbò ojú pópó FRSC nípínlẹ̀ Ògùn Àfọlábí Ọdúnsìn fi léde. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ṣàlàyé wípé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní àṣálẹ́ àná òde yìí lásìkò tí awakọ̀ ọkọ̀ akérò ayọ́kẹ́lẹ́ Toyota èyí tí nọ́mbà ìforúkọsílẹ̀ rẹ̀ jẹ́ GGE 722KJ dédé pàdánù ìjánu ọkọ̀ rẹ̀ tí ọkọ̀ náà sì dédé tàkìtì lórí afárá náà. Ó ṣàfikún wípé lójú ẹsẹ̀ ni àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ àjọ FRSC tó wà lágbègbè Ìtorí nípínlẹ̀ Ògùn ti súré lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti gbé ẹ̀yà ara yòókù àwọn olóògbé náà lọ sí ilé ìgbókùsí lágbègbè Ifọ̀ nípínlẹ̀ náà. Bákan náà ni ó ṣàlàyé wípé iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé látàrí eré àsápajúdé àti kíkó èrò àkúnwọ́n sílẹ̀ òun náà ló ṣokùnfà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà. Lákòótán Ọdúnsìn ti wá rọ àwọn awakọ̀ ojú pópó tó ń rin ìrìn àjò lójú òpópónà ìlú Àbẹ́òkúta sípínlẹ̀ Èkó láti máa ṣe jẹ́jẹ́ lójú pópó pàápàá jùlọ lásìkò tí wọ́n bá ń wa ọkọ̀ ní àṣálẹ́. Bẹ́ẹ̀ náà ni ó ti fi ìkíni ìbánikẹ́dùn ránṣẹ́ sí àwọn ìdílé àwọn olóògbé náà.